ọba Ìlọrin والله يحسبك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إن شاء الله. àwọn ẹlòmí lè pé ọba kèfèrí ọba Ìlọrin èyí ṣe kèfèrí. Ìlọrin èyí ṣe kèfèrí. ọ̀gbọ́ Ìlọrin èyí ṣe kèfèrí. Ìlọrin èyí ṣe kèfèrí. ọba tá bá mú ń bẹ̀ àfáà ni. àfáà ni ọba tó wà bẹ́ẹ̀. gbogbo ọba tá bá mú ń bẹ̀ àfáà ni. ìtorí ẹni ni wọ́n ṣe ń pè náà ni pé ṣéhù. torí ẹni wọ́n ṣe ń pè ní ṣéhù. wọ́n máa ń pè kábíyèsí. wọ́n máa ní kábíyèsí. ṣéhù ni wọ́n wí. ṣéhù tí wọ́n ìtumọ̀ ṣéhù. ìtumọ̀ ṣéhù. àgbààfà. àgbààfà. àgbà ọjọ́ orí. àgbà ọjọ́ orí. ló ń jẹ́ ṣéhù. ló ń jẹ́ ṣéhù. àmọ́ níjọ́ tí ṣé wà Álímì dé tó dé lọ́rin kó tó dé lọ́rin ó ti dé sẹ́yìn. ṣé wà Álímì tó dé lọ́rin ó ti dé ìsẹ́yìn. ó ti dé kú ọ. ó ti dé kú ọ. ó tó dé lọ́rin. ó tó dé lọ́rin. Kùránì yẹn lòun náà ní ló gbé wọ lọ́rin. Kùránì yẹn lòun ní náà ló gbé wọ lọ́rin. àwọn tó wà ń lọ́rin lókè súnà. àwọn tó wà ń lọ́rin lókè súnà. àwọn kọ̀ọ̀kan tó já sí pé mùsùlùmí ni wọ́n. àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n. nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá. táwọn ẹlẹ́bọ ò jẹ́ kí wọ́n gbádùn. táwọn ẹlẹ́bọ ò jẹ́ kí wọ́n gbádùn. tí wọ́n sá lọ ibi tán ń pè lókè súnà ẹ̀ náà ṣe ń pè ní òkè súnà. so ìsìn kọ́lẹ̀ nìkan ṣẹ̀dé tí ó máa sọ pé èmi alùsúnà. ìsìn kọ́lẹ̀ nìkan ṣẹ̀dé máa sọ pé èmi alùsúnà. ẹwọ ọdún yẹn. ẹwọ ọdún náà lọ́wọ́. so wọ́n wá tí ó máa ń pè àwa la gbé súnà wá gbé wá kí náà fi fẹ́ yà rẹ̀. kí náà fi fẹ́ yà rẹ̀. bàbá ṣéwù ẹ̀yin gẹ́gẹ́ ṣéwù. kí náà fi fẹ́ yà rẹ̀. kí náà fi fẹ́ yà rẹ̀. kí náà fi sọ lórúkọ. kí náà fi sọ lórúkọ. ìjọ tí wọ́n bá sọ lórúkọ wọ́n ní ala dinillahi wa ala sunnati rasulillahi sammaynahu. sunnati rasulillahi yẹn ṣé wọ́n yẹ́ ṣẹ̀gbé wá ní. ṣé wọ́n ṣẹ̀gbé wá ní. àbí wọ́n ló mú wá ìwọ tó dé tí wọ́n ń sọ lórúkọ náà ló mú wá. ìwọ tó dé tí wọ́n sọ lórúkọ náà ló mú wá. àní irọ́ ni. irọ́ ni. wọ́n bá ń wọ̀n ẹ̀ tó sọ wípé ó tún dá controversy lẹ̀ controversial òun nẹ́ bí mi ò bá controversial ò lè gbọ́ mi. bí bàbá ò bá wà controversial ò lè gbọ́ wọn. bó bí Markaz ò bá wà controversial ò lè mọ́mọ́ wá. tí Markaz ò bá wà controversial ò lè mọ́mọ́ wá. ọ̀gbọ́ àgbọ́yé. so nílọrin. kí iṣẹ́ wa Álímì tó dé ìdajì Kùránì wà lọ́dọ̀ wọn. kí iṣẹ́ wa Álímì tó dé ìdajì Kùránì wà lọ́dọ̀ wọn. àwọn tó wà ní òkè súnà. láwọn tó wà ní òkè súnà. ṣé wa Álímì dé ó mú dajì yòókù dé. ṣé wa Álímì dé ó mú dajì yòókù dé. tán fọwọ́ kọ.
nígbà tó dé tó Kùránì complete ń bẹ nígbà tó dé tó mú dé Kùránì complete ń bẹ làwọn yẹn ṣe wòye pé alimu ni wọ́n fi wá wípé eléyìí onímọ̀ ni náà fi ń pè ní alimi wọ́n fi ń pè ní alimi àbí Sàálíù lórúkọ rẹ̀ Sàálíù lórúkọ rẹ̀ Bonjanta Bonjanta ọ̀tà alimi ni alimi ni orúkọ táwọn àwọn òkè súnà sọ ni orúkọ tí àwọn òkè súnà sọ ni أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ẹ jẹ́ káwọn èyí tí mo tún yà sí ìtí bàbá wọn tún yà sí yìí ọba Ìlọrin akí ọba Ìlọrin Akí ọba Ìlọrin ó wá kù àwọn ìmáàmù rẹ̀ ó wá kù àwọn ìmáàmù wọn nílọrin ìmáàmù Fúlàní Sheikh Muhammadul Bashir á kí àwọn náà ṣé èèyàn máa ń gbàgbé lé ni ọmọ Ìlọrin ni mí Ìlọrin gan ni mí bàbá wa bó fẹ́ bó já sí pé àwa náà kúrò lọ́yọ̀ọ́ ó jẹ́ pé àwọn bàbá wa náà kúrò lọ́yọ̀ọ́ tá a fi kọjá sí Ìlọrin tí wọ́n fi kọjá sí Ìlọrin bá Fálímì náà ti wá nù ni sọ igi tó ń gbin èèyàn ní Ìlọrin tó ń gbin èèyàn ní Ìlọrin kò sí igi tó ń gbin èèyàn ní Ìlọrin dábàá sọ pé igi ó ṣẹ́wù ń bẹ ni o àwọn sọ pé igi ó ṣẹ́wù ń bẹ o tó ka bàbá rẹ̀ méjì mẹ́ta wọ́n wá sí Ìlọrin Ìlọrin kó tó ka mẹ́ta mẹ́rin ṣáàjẹ́ kí mú Ìlọrin yẹ mú Ìlọrin ó rí nílọrin ìta Kúdímọ́ ìta Ẹ̀gbá yẹn tá ní àwọn ará abúlé ń járẹ̀ Ẹ̀gbá ará Abẹ́òkúta ni ará Abẹ́òkúta wà ń lọrin ilẹ̀ àárọ̀ Ọ̀yọ́ àti ibo náà ti wá àwọn èèyàn tẹ̀lé àwa ìwà ni àwọn èèyàn wọ́n tẹ̀lé àwọn bàbá ìwà ni ilé àfáàwò ìlú ẹ̀ ni wọ́n fi júwe ẹ̀ ilé àfáàwò so ilé Ológbòmọ̀ṣọ́ ó rí bẹ́ẹ̀ nílọrin Ajíkòbí ará Ìṣẹ́yìn làwọn bó ṣe kàn káàkiri ni
ELEBO yìí àgbàjì yẹn àgbàjì Ìṣẹ́yìn ni àmọ́ kan tó dé Ṣẹ́yìn ibì kan náà ti wá sí Ṣẹ́yìn. ilé ìkún bẹ̀ lẹ́yìn ilé ìkún. Ilé Èkó náà àbí kí lẹ́pẹ́ ó wà ń lọrin. Èkó náà nílé lọrin ilé Ìbàdàn náà ọ̀hún tẹ̀bá kà lọ ẹ̀ka Oǹdó pàápàá. So bó ṣe rí nìyẹn. Àmọ́ bí ta tó padà di ìlú a máa ka òrùlé bí mélòó kan làwá débẹ̀ o kìí ṣe ipa débẹ̀ ní ìsìn. Bẹ́ẹ̀ni. Àwa tá débẹ̀ ń gbà yẹn títí di ìsìn tàwa wà ń bẹ̀ a lè sọ bẹ̀nu a lè sọ pé ibi ìṣèlú wa mọ́. A lè sọ pé bẹ̀ kìí ṣèlú wa mọ́. So bọ́lọ́hun ṣe àdúrà tàbẹ́ ṣe síbẹ̀ àwọn ìmáàmù yẹn ìmáàmù Bashir ìmáàmù àgbà ìmáàmù Fúlàní aṣàdúrà fáwọn náà gbogbo àwọn wọ̀nyí wọ́n lẹ́tọ̀ọ́ àdúà lọ́dọ̀ gbogbo ọmọ Ìlọrin tó bá ń bẹ̀ ṣòro mọ́rkásì Quebec ni Quebec ìlú kan ló ń jẹ́ Quebec Quebec yẹn nínú Canada ló wà. Òun ni mọ́rkázì jọ Quebec yẹn French country ni nínú Canada tó jẹ́ English ni wọ́n ń sọ. Quebec yẹn ò sì ju dédé Agége yìí lọ. French ló lò bẹ̀. Colony French ni. French ni wọ́n ń sọ. Canada ní English ni wọ́n ń sọ. French tí wọ́n ń sọ yẹn nítorí pé wọ́n jẹ́ French kò ní kán má jẹ́ Canada mọ́. French tí wọ́n sọ yẹn nítorí wọ́n jẹ́ French kò ní kán má jẹ́ Canada mọ́. Bẹ́ẹ̀kọ́ ìṣe wà. Lagos State ni. Àmọ́ mọ́rkázì Ìlọrin. Ìlọrin nínú Èkó. Bẹ́ẹ̀ni. Ìlọrin nínú Èkó. Bí Quebec ṣe jẹ́ nínú Canada. Àjẹ́kí mọ́rkázì náà Ìlọrin nínú Èkó. Ẹ̀ka sọ pé local government Agége ni. Rárá. Nínú Èkó. Ìlọrin nínú Èkó ni Agége. Ní mọ́rkázì yìí ọgbà yìí mo ti tó yìí o láti bẹ̀rẹ̀ inú ọgbà yìí ibi tó fẹ̀ dé Ìlọrin nù ni. Ilẹ̀ Ìlọrin ni. Agége sì ní Àwórì ni. Èkó nìyí àwọn Àwórì náà ni wọ́n ní Èkó.
mo tún di controversial kí wọ́n tún máa fàyún kọ́ máa fà أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ìmáàmù tá a dárúkọ ìmáàmù náà ní àwọn àìmọ̀ òun náà ní àwọn àìmọ̀ tó kọ́ láwọn ọmọ rẹpẹtẹ lábẹ́. ìmáàmù Malik má bèèrè pé àwọn wo ló ń jẹ́ Malik ńlọrin Fúlàní Mali ni wọ́n ti wá Malian Fulanis so òun nìyẹn so tó bá wá ó máa wá ìmáàmù Malik kiri ibi tó wà wọn sínú ni ló fi mọ̀ ẹ́ pé cosmopolitan city ní Ìlọrin cosmopolitan city cosmopolitan city ìlú tó dá sí pé kálukú wá lóríṣiríṣi ọ̀nà táwa kójọ sójú kan náà là ń pè ní cosmopolitan city ìlú Ìlọrin. ìmáàmù Gàmbàrí náà wà ń bẹ̀ àwọn bàbá wa ìmáàmù tá dárúkọ yìí àwọn náà jẹ́ ìmáàmù nílọrin ìmáàmù Gàmbàrí tá ń sọ yìí àwọn ti dé lọrin wọ́n ti wà nù Gàmbàrí yẹn tí wọ́n ti dúró tí wọ́n ń ṣe bí gbàtàbá ní zango àwọn Haúsá tó fẹ́ wá kó obì nílẹ̀ Yorùbá ibẹ̀ ni wọ́n dúró ibẹ̀ tán dúró yẹn òun ni wọ́n ń kírun kí ṣé wà lími tó dé pàápàá wọ́n ti ń kírun bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́bí tí Haúsá bá wà tán bọ́n kọjá lọ tán bá ti ṣe zango síbẹ̀ wọ́n máa kírun wọ́n kí dì kí ṣé wà lími tó dé lórí ẹ̀nà ṣe àdúgbò yẹn ládúgbò ìsàlẹ̀ Gàmbàrí lórí ẹ̀nà ṣe fi àdúgbò yẹn ní àdúgbò ìsàlẹ̀ Gàmbàrí gbogbo eléyìí ti wà iṣẹ́ wa alimi tó dé àmọ́ ọlá tí Ọlọ́run fún ṣé wa alimi ó bo gbogbo ẹ̀ kọ́lọ́mbà dúró ti àwọn ìmáàmù yẹn ìbò ni Ìlọrin ti jẹ́ ìlú kèfèrí
báwo lọba Ìlọrin ṣe jẹ́ ọba kèfèrí báwo lọ́ba Ìlọrin ṣe jẹ́ ọba kèfèrí gbogbo nǹkan tó constitute ẹ̀ lásọ yìí gbogbo nǹkan tó constitute ẹ̀ lásọ yìí èwo ni kèfèrí ń bẹ èwo ni kèfèrí ń bẹ kí lẹ pè é Arabu. àràbù àti oúnjẹ àràbù àti oúnjẹ Karibu jẹ́. ká mọ̀ kí ló àwọn ẹlẹ́bọ ká mọ̀ yí pé wọ́n ń lo mùsùlùmí àwọn bí àwọn ẹlẹ́bọ wọ́n ń lo mùsùlùmí láti fi àtáàkì mùsùlùmí láti fi àtáàkì mùsùlùmí tó sì já sí pé òun tán ń lò yí ara wọn ni tó jẹ́ sí pé ohun tí wọ́n ń lò yí ara wọn ni mi rò pé bú ìmáàmù Ìlọrin bú ọba Ìlọrin bú ìwà kèfèrí òun náà wù tán fi lẹ́tọ̀ búbú ìwà kèfèrí wọn náà wù tó fi ń kú ọba Ìlọrin tó fi ń kú ìmáàmù Ìlọrin ìwà kèfèrí wọn náà wù tó fi ń kú wọn bankaya يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون subhanallah كلمتان خفيفتان على لساني ثقيلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله